Aláròyé máa wí o. Anyanwu pẹ̀yìndà ó lóun ò bá ẹgbẹ́ òṣèlú PDP ṣẹjọ́ mọ́. Ilé-ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ti fagilé ẹjọ́ tí sẹ́nitọ́ Samuel Anyanwu pè láti máa ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ. Anyanwu fúnra rẹ̀ ló pẹjọ́ tako alága fúnṣọ́ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Umaru Damagum àti àjọ elétò ìdìbò Nàìjíríà nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ amòfin Ken Memanze lóṣù kejì ọdún tó kọjá. Ohun méjì tó sì ń béèrè fún nínú ìwé ìpẹ̀jọ́ rẹ̀ ni wípé kí kóòtù fòfin de àjọ tó ń ṣètò ìdìbò kí wọ́n má ṣe tẹ́wọ́ gba ohunkóhun tí òun kò bá ti buwọ́lù gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ títí di ìgbà tí ẹjọ́ tó wà ní kóòtù náà yóò fi yanjú. Bákan náà ló tún ní kí wọ́n ká Damagum tó jẹ́ alága ẹgbẹ́ náà lọ́wọ́ kò wípé kò gbọ́dọ̀ fi ìwé kankan tí ẹlòmíín bá buwọ́lù yàtọ̀ sí òun nìkan ránṣẹ́ sí àjọ elétò ìdìbò. Yàtọ̀ sí àjọ elétò ìdìbò tí Anyanwu kọ́kọ́ pè lẹ́jọ́, àwọn míín tó tún padà darapọ̀ pẹ̀lú ẹjọ́ ọ̀hún lẹ́yìn ọ̀rẹyìn ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party gan àti Sunday Ude Okoye tí wọ́n jọ ń fa ipò akọ̀wé mọ́ ara wọn lọ́wọ́. Adájọ́ kò déédéé fa ìwé ìpẹ̀jọ́ Anyanwu ya nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ ìjókòó míì ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tí ń ṣe ogúnjọ́ oṣù kínní ọdún yìí. Agbẹjọ́rò olùpẹ̀jọ́ Memanze ló bẹ̀bẹ̀ lórúkọ oníbàárà rẹ̀ wípé kò ní lè tẹ̀síwájú nínú ẹjọ́ tó pè náà mọ́ níwọ̀n ìgbà tí sáà tó yẹ kó lò gẹ́gẹ́ bí akọ̀wé ti parí láti inú oṣù kejìlá ọdún 2025 tó kọjá. Amòfin Memanze ní ṣe ni yóò dàbí ẹni wípé ó ń fi àkókò ilé ẹjọ́ náà ṣòfò tí àwọn bá tún ní kí àwọn máa tẹ̀síwájú nínú ẹjọ́ ọ̀hún. Nígbà tó ń takò àwíjàre Memanze, amòfin Akíntayọ̀ Balógun tó jẹ́ agbẹjọ́rò fún àjọ elétò ìdìbò ní kò sí àní-àní wípé àwọn olùpẹ̀jọ́ ti kọ́kọ́ fi àkókò kóòtù ṣòfò nítorí ẹjọ́ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ni wọ́n pè. Ó ní òun faramọ́ bí wọ́n ṣe láwọn fẹ́ jáwọ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ san mílíọ̀nù kan náírà fún àwọn àkókò tí wọ́n ti fi ṣòfò náà. Àbá yìí ni agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ yòókù gbà wọlé tí wọ́n sì ní àwọn faramọ́ ìbéèrè amòfin Balógun tó ní kí wọ́n fi ìyà díẹ̀ jẹ olùpẹ̀jọ́. Nígbà tí wọ́n gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye eléyìí tó ṣẹ́yọ lórí ìbéèrè náà, onídàájọ́ Mohammed Umar fa ìwé ẹjọ́ náà ya ní ìbámu pẹ̀lú ohun táwọn olùpẹ̀jọ́ ti béèrè fún. Onídàájọ́ Umar ní òun kò ní fìyà kankan jẹ àwọn olùpẹ̀jọ́ rárá lórí bó ṣe lóun kò ṣẹjọ́ mọ́ nítorí òun gbàgbọ́ wípé bí ìgbẹ́jọ́ náà ṣe fẹ́ falẹ̀ díẹ̀ kò sí lọ́wọ́ wọn rárá. Ó ní ohun tó dé bá wọn ló fẹ́ lágbára jù wọ́n lọ. Wàhálà tó ń wáyé lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti yan Ude Okoye gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ lẹ́yìn tí Anyanwu ti lóun fipò akọ̀wé ẹgbẹ́ sílẹ̀ nígbà tó fẹ́ lọ díje du ipò gómìnà ìpínlẹ̀ Imo lọ́dún 2023 ṣùgbọ́n tí kò wọlé. Anyanwu ló tún padà dé tó ní òun fẹ́ gba ipò náà padà lẹ́yìn ìgbà tó ti fìdí rẹmi nínú ètò ìdìbò náà tí gómìnà tó ń ṣàkóso lọ́wọ́ nípínlẹ̀ Imo báyìí Hope Uzodinma sì ti yege mọ́ ọ lọ́wọ́. Ìdí rèé tí wọ́n fi kó ara wọn lọ sílé ẹjọ́ pé wọ́n lè fi ìlànà òfin tọ́ láti bí ọdún méjì sẹ́yìn kó tó wá di wípé ó gba kóòtù lọ pé òun kò ṣe ẹjọ́ náà mọ́ níwọ̀n ìgbà tó jẹ́ wípé bó bá tiẹ̀ wà nípò náà sáà rẹ̀ ti kọjá báyìí. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.